Koiki Media bringing the world closer to other steps. Ẹ̀yin wa nílé lóko ẹ má bínú. Today being the 2nd of June 2025. A ti bọ́ sí ọjọ́ kejì báyìí nínú ọjọ́ kẹta 3rd 2025 of June. A ṣì wà níbi tí wọ́n ti ń bọ ẹgbẹ́ ní ìlú Àtàntà ní ọ̀dọ̀ Ajékáwó Ifá. Àwọn tí ó bọ ẹgbẹ́ tí wọ́n wọ́de lọ, tí wọ́n fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún tí wọ́n wọ́de lọ, wọ́n ti ń bọ̀ padà. Koiki Media bringing the world closer to other steps. Today being the 3rd June 2025. Wọ́n ti wọ́ lọ, wọ́n ti tẹ̀lé ẹlẹ́gbẹ́ lọ. Koiki Media bringing the world closer to other steps. Koiki Media bringing the world closer to other steps. Yorùbá ló ní àṣà, ló ní ìṣe. Yorùbá ló ní ká bọ Èṣù, ká bọ Ṣàngó, ká bọ ẹgbẹ́, ká bọ Ògún, ká bọ Bàtálá, ká bọ Ifá. Ìran Yorùbá ló ní. Nínú àṣà àti ìṣe Yorùbá ni kí ọmọ jí lówùúrọ̀ kó dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀, kí ọkùnrin dọ̀bálẹ̀, kí obìnrin kúnlẹ̀. Nínú àṣà àti ìṣe Yorùbá ni. Koiki Media bringing the world closer to other steps.
Ayé